Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Orúkọ tèmi ni Abọ́sẹ̀dé Olúwarẹ̀mílẹ́kún ọmọ Kẹ́hìndé ní àti ìlú Ìlíṣàn Rẹ́mọ, Ogun State. Orúkọ mi ni Olúwafẹ́mi Ọpẹ́yẹmí Oyèbámíjí. Ìyàwó mi, oh ìyàwó mi, I give my all to you, ìyàwó mi. Èní ni ọjọ́ ìgbéyàwó èmi àti olólùfẹ́ mi Olúwafẹ́mi Ọpẹ́yẹmí ọmọ Oyèbámíjí ní àtìlú Ògbómọ̀ṣọ́. Everything for you. Olówó orí mi, ayọ̀ mi, ìdùnnú mi, olólùfẹ́ mi, ẹni tí mo fẹ́ spend gbogbo ìgbésí ayé mi pẹ̀lú. He's such a darling, he's a caring husband, he's a lovely one, someone I can always cry to, someone I can always speak to, and someone I can always rely on. Ó jẹ́ ọkàn tí mo nífẹ̀ẹ́ gan. Bẹ́ẹ̀ mo lè hide, mo lè fi pamọ́. Mo nífẹ̀ẹ́ gan lọ́pọ̀lọpọ̀ and I'm so happy. I really love you so much. I really do. Olólùfẹ́ mi, ẹni bí ọkàn mi, Olúwarẹ̀mílẹ́kún Abọ́sẹ̀dé Kẹ́hìndé. I love you so much. Ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu tẹ́mọ̀ọ́ta cannot do tẹ́mọ̀ọ́ta cannot do. Ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu tẹ́mọ̀ọ́ta cannot do tẹ́mọ̀ọ́ta cannot do. Ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu tẹ́mọ̀ọ́ta cannot do tẹ́mọ̀ọ́ta cannot do. Ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu. What I cannot do, what I cannot do. Excuse me, you are not dancing. Why? I want to know how you are doing like you're shy. Is it that you dance or you leave? There's no place for pretense. I can't watch you stand there. Oh no. When you go jo, when you go bury my lejo, I know you want to know. Látàgbàlá Ẹlẹ́dùmarè ló ti ṣẹ̀ wá. Ìfẹ́ tó tòrò mínímíní tábàámọ̀ ayé kan ò lè bàjẹ́ o. Olólùfẹ́ fẹ́ràn mi láì ṣẹ̀tàn. Ẹ káàsán, èmi ni ọmọ yín, àyà yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, aládùúgbò yín, pàápàá jùlọ olólùfẹ́ yín. Adúkẹ́ Adé ọlọ́ba ọ̀bẹ̀dù ọmọ akíní bọ̀mọ̀lẹ́nu kárakoro lẹ́yìn ilẹ̀kùn ní orúkọ tèmi. Adúmáàdán ọmọdára ó dẹjọ́. Lágbo ni mo wà lórí Kilarigbo TV. A wá sí ìgbéyàwó ìsopọ̀ Oyèbámíjí Olúwafẹ́mi àti Kẹ́hìndé Olúwarẹ̀mílẹ́kún. Ẹ máa bá wa ká lọ, a máa fi hàn yín àwọn èèyàn tí wọ́n wá sí ìgbéyàwó. Mo mọ̀ pé ó máa wù ẹ̀yin náà láti wà ń bí, ṣùgbọ́n èmi ti wà ń bí fún yín gbogbo bó bá ṣe lọ. Máa jẹ́ kẹ́ gbọ́, màá máa fi tó yín létí. Ó yá,
ẹ tẹ̀lé mi kálọ. Secondary school 2014. Kí lẹ mọ̀? She's someone I can die for. I mean, she's someone. Èèyàn tí ẹ lè kú. Yeah, she's someone I can die for. She's someone that even when you are in need, even if she doesn't have, yeah, she's ready to go and borrow it for you. Jẹ́ pé èèyàn gidi nìyàwó àbí ìyàwó ṣé èèyàn. Ṣé ẹ lè kí ni àtẹ̀fẹ́ fún ìyàwó àti? Patient, and she should be prayerful. Kí wọ́n ní sùúrù kán dẹ̀ máa gbàdúrà. Ẹ ṣé ẹ bá a ṣàdúrà fún. I pray that in her new marriage, fruit of whom is hers, God will bless her with kids. Every of her desires, God will grant unto her the peace of the Lord, because peace is very important. The peace of the Lord will always be with her family. Amen.
advice money fún wọn ni pé kó máa gbé ní, they should live safely in the house, and I wish them peace, I wish them joy, I wish them all the blessings that marriage has got to offer, and I wish them well. Ẹ jẹ́ bá a ṣàdúrà fún ọkọ àti ìyàwó. Okay, I want to say very blessed. I want to tell God to to bless them with good children, with twins, children that will bring happiness for them and all of that. Thank you. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ẹni tó ní gbogbo agbára, ẹni tí ó fún wa ní ọjọ́ òní, ẹni tó jókòó lórí òbí ayé, ẹni tó ní kí á wà tí a fi wà, ẹni tó ní kí á bẹ tí a fi bẹ nínú ayé Olúwafẹ́mi àti Olúwarẹ̀mílẹ́kún ní orúkọ Jésù Kristi. Olúwa gba ọpẹ́ wa, ọba àwọn ọba, Olúwa gba ẹ̀yẹ wa, ògo ní fún orúkọ mímọ́ rẹ. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọjọ́ òní tí ẹ jẹ́ kí ọjọ́ òní wáyé. A dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ẹ jẹ́ kí a bèrè orúkọ ọjọ́ òní. Àwọn adá ògo àti ọlọ́padà fún ọ nítorí gbogbo ọkàn tó wá láti ọ̀nà jìnnà, ọ̀nà tó jìnnà àti nítòsí. A gbé orúkọ rẹ ga, Ọlọ́run ẹ̀mí mímọ́, ẹ gba ọpẹ́ wa. Yẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó lè mú ká má rí ìwà láàyè àti ìfarahàn yẹn láàrin wa, Olúwa dáríjì wá. A ti dé, a sì ti bẹ̀rẹ̀ gbogbo ní orúkọ rẹ. A fi gbogbo lé ọlọ́wọ́, ẹ̀mí mímọ́, Olúwa gba ìṣàkóso. A fẹ́ rí nínú ìpéjọpọ̀ yìí, a ò fẹ́ rí ènìyàn, ṣùgbọ́n a fẹ́ rí ìwọ ọba àwọn ọba. A fẹ́ kó gba ìjọba, a fẹ́ kó gba ìṣàkóso láti ìbẹ̀rẹ̀ títí di òpin ètò yìí. Gbogbo ipá àti agbára òkùnkùn ní àyíká àti àdúgbò yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù Kristi, ẹ wọnú ìgbèkùn lọ. A lè yí ní ìgbèkùn lórúkọ Jésù Kristi, ẹ wọ inú ìgbèkùn lọ. Yẹtọ̀ abáyé agbára kágbára tàbí ẹ̀mí kí ẹ̀mí tàbí ìmísí kí ìmísí tó bá fẹ́ tako ètò yìí lórúkọ Jésù, ó yẹ wọnú ìgbè lọ. Ọwọ́ àti ìyàwó ọjọ́ òní, Olúwa dáwọ́ agbára lé wọn. Ọwọ́ agbára rẹ tí yóò pe ilé wọn ró láti bẹ̀rẹ̀ ayé wọn títí ní òpin lórúkọ Jésù. Ní òní bí wọ́n ti bẹ̀rẹ̀ nílé tuntun, Olúwa dá ní ayé wa. Gbogbo ní fún orúkọ mímọ́ rẹ. Gbogbo ọkàn tó wà níbí lórúkọ Jésù Olùgbàlà. Èyí tí a ti ṣe, ó gbàdúrà kò ní bíbàjẹ́. Àwa tí a ń wọjú ayọ̀ níwájú yálà tí ọmọ tàbí ti àwa lórúkọ Jésù Olùgbàlà yóò bá wa láàyè. Kí gbogbo ògo kó jẹ́ tìwọ náà. Kí gbogbo ìbùkún òní kó jẹ́ ti àwọn ọmọ rẹ. Gbogbo ìtìjú, ẹ̀gàn àti àbùkù ọjọ́ òní kó jẹ́ ti Sátánì. Kí orúkọ ti sọ àti ọlọ́run rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa.
káàsán. Ẹ káàsán. Kí lorúkọ yín? Adémákiwá Adúrágbèmí Victoria. Tálẹ̀ mọ̀ nínú ọkọ àti ìyàwó? Ìyàwó ni ìyàwó. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe mọ̀ ìyàwó àti báwo lẹ ti mọ̀ ìyàwó? I can't say it precisely, but we went to same secondary school. A lọ sí secondary school kan, that is community grammar school, Ayotuga. So we've been there for years. So I can't say precisely this is when I know her. Àjẹpọ̀ ti pẹ́ tẹ́tí mọ̀ wọ́n. Kí ni advice tẹ ní fún ọkọ àti ìyàwó? Oh, really? Mo ti marry, so mo advice him fún, but she should just be herself. The character she's keeping when we were in secondary school, she should keep it. Ẹ ṣé ẹ bá wa ṣàdúrà fọ́kọ àti ìyàwó. Ọlọ́run máa jẹ́ kí ilé wọn tòrò, ọkùnrin, obìnrin, ìbejì, Ọlọ́run á pèsè fún olóríire ọmọ.
Thank you.
Jésù Olúwa wa. Kí ló wá ṣe nílé bàbá mi Kẹ́hìndé lẹ́yìn? Torí ta ló ṣe wá sí ní? Abọ́sẹ̀ rẹ̀ mi lẹ́mọ̀ kí ló rí kí ni? Ṣé àrùn tó bọ̀ ní ìlú? Ó mọ̀ báyìí. Ó fi máa ń pè láì. Ó fi máa ń pè ní ìdajì ìdajì. Ẹ̀ṣẹ̀ àbọ̀ bẹ̀rẹ̀ fẹ́. Ó dọ̀bálẹ̀ sí àbọ̀ dọ̀bálẹ̀ fẹ́. Mo ní ìgbòho náà mo ní ó mẹ́rù ó máa lọ. Ẹ̀ṣẹ̀ àjò. Ta ni ẹ mọ̀ mà? Ṣé ọkọ ni àbí ìyàwó? Ìyàwó ni o. Ìyàwó lẹ mọ̀. Ṣé ẹ lè sọ nǹkan díẹ̀ fún wa nípa ìyàwó? Ìyàwó Bọ́sẹ̀ àbí? Ó jẹ́ ọmọ gidi. Ọmọ tó gbẹ́kọ̀ọ́, tó dúró, tó kàwé ẹ̀, tó dẹ̀ jẹ́ bó ṣe wà yẹn. Mi mọ nǹkan tí mo lè sọ nípa ayé Bọ́sẹ̀ nítorí pé ó jẹ́ ọmọ tó fọkànbalẹ̀, tó nírẹ̀lẹ̀, tó dẹ̀ jẹ́ ọmọ gidi. Ó dẹ̀ kàwé ẹ̀, ó farabalẹ̀, ó kàwé ẹ̀, ó ṣe masters, ó ṣe gbogbo ẹ̀ kó tó mọ́kọ wálé. Ẹ ṣe mà, ẹ jọ ọ̀rọ̀ wo bí advice lẹ ní fún ọkọ àti ìyàwó? Advice tí mo ní fún ọkọ àti ìyàwó ni pé Ọlọ́run á bá wọn gbé, Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wọn. Kò sẹ́ni tó ń kọ̀yàn ṣùgbọ́n Ọlọ́run yìí kò sí nǹkan tí ò lè ṣe. Òun ló máa bá wa tò ilé ayé wọn. Kò sí pé àwa ẹbí ìyàwó á lọ bẹ̀ láti lọ ṣe nǹkan ju pé ká kí wọn ká padà. Ẹbí ọkọ ká kí wọn kọ́ padà. Ṣùgbọ́n gbogbo ìrìn àjò wọn lágbára Ọlọ́run ò ní, ayé ò ní. Ẹ ṣe mà.
dànù ìjàmbá wàhálà àbíkú ọmọ ikú ọkọ àfàǹtó àṣeyẹrí lórúkọ Jésù Kristi wọ́n máa gbókèrè wo ni wọ́n ní dọ́dẹ̀ lórúkọ Jésù wọn ní jẹ́ ìpín ẹ̀ Jésù Olúwa wa ẹ bá ń dáàbò lójú nìyẹn ṣá ara ẹ̀tọ́nà Yorùbá ẹ̀dáàbò lójú mọ́mí ṣe rántí bẹ́ẹ̀ ṣe ń dáàbò yẹn ẹ rántí gbàtà adé àjẹsà tó tọ́ọ̀nù bòmí lórí tẹ̀mọ̀ pé kíkan ọ̀lẹ́ ló ń gbà náà mọ́mí ṣe mọ̀ pé kíkan ọ̀lẹ́ ló ń gbà náà ẹ̀rú yẹn bá ń dáàbò lórí ẹ̀yin náà wá bọ́ sábẹ́ mo fẹ́ kẹ́ ẹ yọ̀ fà ẹni pé lè kọ́ transparent ayé kiri ọ̀pọ̀ ìyàwó ti sún finally ó ti kúrò ní ìtàkìjọ́ ní adé mi ẹ bọ́ sábẹ́ ẹ bá súnmọ́ ẹ jẹ́ kí ọwọ́ yín tẹ̀ yín ẹ̀ dáadáa kí ìfún yín wá kan abonú ẹ̀ dáadáa mọ́mì nígbà tẹ́ ẹ lóyún rẹ̀ ní ó yẹ ọ̀bàjẹ́ lára yín lórúkọ Jésù discourage òní jẹ́ ìṣẹ́ nígbà tẹ́ wá ń fún lọ́yàn òwúrò sọ yín lọ́yàn jẹjẹrẹ òkun yín lọ́yàn lórúkọ Jésù bàtà tí kò bá tó tó máa ń fọ́ ọmọ lọ́yàn wá gbára Ọlọ́run jẹjẹrẹ òní yín lọ́yàn nígbà tí kò bá tó bẹ́ẹ̀ sí kọ̀ọ̀kan ní mẹ́ta tó náà máa pọn ọmọ lórúkọ Jésù ìṣe wo burúkú òní sọ lẹ́yìn ọkùnrin àdúró obìnrin àdúyè Jésù Olúwa wa ṣé bẹ́ẹ̀ fi ọ̀lẹ́ ẹ̀kọ́ máa lọ bẹ́ẹ̀ sí sọ́yà ṣàdúrà sínú ayé ẹ̀sẹ̀ nìkan kò ní gbọ́ àmì máa ṣàmì máa ṣàmì máa ṣàmì Jésù Olúwa wa ó yẹ ìfira ní sílẹ̀ mọ́mí kí ni ẹ ó fàtẹ́gùn sí ní àrùn ó yẹ kọ́ta yé àtijọ́ ẹ̀ ní ẹ̀ sì máa làágùn ó yá pàdé báyìí.
lorúkọ yín sà? Táíwò Kẹ́hìndé. Ta lẹ mọ̀ nínú ọkọ àti ìyàwó sà? Ọmọ mi gangan níyàwó. Ṣé ẹ ní ìtàn kékeré kan tẹ́ lè sọ fún wa nípa ìyàwó? Ọmọ mi tí mo bí nínú ẹ̀jẹ̀ mi ni. Ọmọ dáadáa ni, ó nírọ̀jú, ó fàyà di gbogbo nǹkan tí ó lè dá ní rèwerèwe nítorí pé kí ni ó bára lẹ̀, ó kọ́gbọ́n lọ́wọ́ ìyá lọ́wọ́ bàbá. Ọmọ gidi nìyàwó. Ọmọ gidi ni wọ́n. Ọmọ gidi ni wọ́n. Ṣé ẹ ní ọ̀rọ̀ ìṣítí kankan tí ẹ fẹ́ fún ọkọ àti ìyàwó? Pípé. Ṣé ẹ ní ọ̀rọ̀ ìṣítí kankan bíi advice tẹ́ fẹ́ fún ọkọ àti ìyàwó? Kò sí nǹkan méjì ní pé tí mo lè sọ ni pé kí Ọlọ́run kó fún wọn ní sùúrù lọ́pọ̀lọpọ̀, kó dẹ̀ fún wọn ní ẹ̀mí gúngùn àti ìlera ní agbára Ọlọ́run, ní agbára Ẹlẹ́dàá, bó ṣe ti ra wọn kán fẹ́ ra wọn yẹn èṣù níyàwó. Àmín, ẹ ṣé gan sà. Thank you.
àmọ̀ràn wo lẹ ní fún ọkọ àtìyàwó sà? Ìmọ̀ràn tí mo ní fún ọkọ àtìyàwó ni wípé kí Ọlọ́run jẹ́ kí wọ́n bára wọn kalẹ̀, kí wọ́n bára wọn pàápàá jùlọ kí wọ́n máa gbé ìgbé ayé ìwà mímọ́ àti tìfẹ́ Ọlọ́run, kí Ọlọ́run kó sì ràn wọ́n lọ́wọ́, torí pé ìgbé ayé onígbàgbọ́ ló wù mí láti pé kí wọ́n máa gbé, kí ìfọ̀kànbalẹ̀ kó sì lè wà fún wọn, wọn ò lè bára wọn pẹ́ títí dọ̀jọ́ alẹ́. Ìmọ̀ràn ńlá ni mo fẹ́ fún wọn, kí Ọlọ́run kó sì ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣé sà. Ohun tí mo lè sọ kódà ọ̀pọ̀ gbà, ṣùgbọ́n wọn bá ní wọ́n ra sọ, ó jẹ́ ọmọ dáadáa tó sì ń gbọ́rọ̀ sí mi lẹ́nu, pàápàá jùlọ ẹnu ọmọ tí mo bí ó jẹ́ ọmọ tó le gidi, ṣùgbọ́n inú mi máa ń dùn sí i lórí pọ́jọ́ ọmọ tó gbọ́ràn. Ẹ ṣé sà, ẹ bá wa ṣàdúrà díẹ̀. Lágbára Ọlọ́run àtọkọ àtìyàwó yóò dáa fún wọn dọjọ́ alẹ́, inú wọn sì máa dùn, ọkùnrin obìnrin àti bèjì Ọlọ́run máa fún wọn títí láéláé ọjọ́ ayé wọn. To the entire family of Mr. and Mrs. Alfred Kehinde, from the entire family of Elder yes, sir, sorry. The entire family
àmọ̀ràn wo lẹ ní fún ọkọ àti ìyàwó mà? àmọ̀ràn tí mo ní fún wọn náà ni wípé kí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn sin Ọlọ́run torí pé Ọlọ́run ló ní ẹ̀mí wọn Ọlọ́run ló sì mú kí ọjọ́ òní kó ṣeé ṣe. báwo lẹ ṣe jẹ́ sí wọn? èmi ni ìyàwó àkọ́kọ́ nínú ìdílé ọkọ. ẹ jọ ẹ bá wa ṣàdúrà ní. mo gbàdúrà ọmọ rere yóò yí tábìlì wọn ká wọn ò ní yàgàn ọmọ wọn ò ní yàgàn rere wọn ò ní dẹni ẹ̀yìn òkè òkè ni wọn ò ti máa fọhùn wọn ò ní ṣẹrú ẹgbẹ́ wọn láyé ibi gíga gíga láyé wọn bẹ́ẹ̀ ni yóò rí. àmọ̀ràn wo lẹ ní fún ọkọ àti ìyàwó? ìmọ̀ràn mi ò pọ̀ ìmọ̀ràn mi ni pé àkàsọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gùn yìí ó tún ti yàtọ̀ sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tán ríra wọn lọ́nà tí wọ́n fẹ́ra wọn ní ìsìn wọ́n gbọ́dọ̀ máa ní ìpamọ́ra fúnra wọn wọ́n dẹ̀ máa ní sùúrù fúnra wọn wọ́n máa gbọ́dọ̀ máa ní àkíyèsí ti níyé nítorí nǹkan tá lè fi rìnrìn àjò ìgbéyàwó ni kò dàgbà tí kò dàbí ó yàtọ̀ sígbà tí a wà lọ́nà tá à ń dé ìtara wa tá a jọ gbé ṣùgbọ́n nísànjọ́ wọn máa gbénu ilé kan náà ni ọmọ àwọn àtẹ̀yìn dẹ̀kẹ̀ náà wọ́n máa ń jà so tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ communication gbọ́dọ̀ wà láàrin wọn all the time wọn ò dẹ̀ gbọ́dọ̀ máa jẹ́ kí inú máa bí ẹ̀ kan tó hire out ẹni tí wọ́n wà láàrin àwọn méjèèjì. ẹ ṣe mà báwo lẹ ṣe jẹ́ sí wọn? ẹ̀gbọ́n bí ìyá ni mo jẹ́ sọ́kọ ìyàwó. ẹ ṣe mà ẹ ṣe. àdúpẹ́ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí tọ́lọ́run bá wa láti pàtàkì ti mú déètì náà tọ́lọ́run bá wa bẹ̀rẹ̀ tó dẹ̀ bá wa yanjú ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló jẹ jáde àti ọ̀pọ̀lọpọ̀ orúkọ ìrìndò tí wọ́n tọ́lọ́run
tó jẹ́wọ́ pé òun lọ́lọ́run tó dẹ̀ dúró ṣe iná ní gbogbo ẹ̀ bó ṣe dùn tó lárinrin tọ́lọ́run tó bá wa bẹ̀rẹ̀ tó dẹ̀ tó bá wa parí ẹ̀. Ọlọ́run ṣeun. Ṣeun a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi pàtàkì Yétúndé Ṣówọlé aya Gambo alága àti adarí E&E Cargo both Nigeria and UK fún àtìlẹ́yìn wọn tó gbógbọn àdúpẹ́ gidi lọ Fẹ́mi ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é gan ni o wọ́n ṣe bí ìyá wọ́n ṣojú wọ́n ṣẹ̀yìn wọ́n dúró tì í Ọlọ́run náà ní fáwọn náà sílẹ̀ wípé gbogbo ibi tí àwọn náà bá ti ń kọjú sí tán fẹ́ oore lọ́wọ́ Ọlọ́run á máa yàn dẹ́ fún wọn pé kí n tún bá wọn dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọkọ wọn Alhaji Gambo Mr. Emmanuel Idowu Ṣówọlé aláṣẹ àti olùdarí E&E Cargo Nigeria Limited both Nigeria and UK bí pé wọ́n ṣe wọ́n kó àdúró wọ́n dúró tì òun wọ́n ṣe bí bàbá àwọn tó bí wọn náà lè ṣe ohun tí wọ́n ṣe lọ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn gan òun dẹ̀ mọ́ lóore pé òun ò ní tẹ́ lọ́wọ́ wọn ẹ ṣe o àdúró tì. ẹ ṣe gan ma. ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu tẹ́mọ̀ọ́ta cannot do tẹ́mọ̀ọ́ta cannot do ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu tẹ́mọ̀ọ́ta cannot do tẹ́mọ̀ọ́ta cannot do ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu tẹ́mọ̀ọ́ta cannot do tẹ́mọ̀ọ́ta cannot do ní ọ̀tá lẹ́nu ọkọ̀ lẹ́nu odò lẹ́nu. The more I cannot do, the more I cannot do. Excuse me, you are not dancing. Why? I want to know how you are doing like you're shy. Is it that you dance or you leave? There's no place for pretense. I can't watch you stand. Oh no. When you go Jojo, when you go Barry Molejo, I know you want to know.